bá ṣe ń gún ẹ táwọn máa ṣá ẹ. máa gbá ẹ ní òrùka wálẹ̀. òdì mánà èmi mọ̀ pé Tyson ni ẹ mi ò ní gún ẹ níbi tó ti máa ṣe operation fún ẹ ọrùn ni máa ti gún ẹ. mo wà nílé fún yín ṣé ẹ ní gbé mọ́tò tẹ gbé sọ́nà yẹn sìn. gúrò. máa sọ díẹ̀ kísà fún yín sojú yẹn mọ́. ẹ̀yin dá ìṣẹ́jà lọ. òfòrí. you talk too much. ìjà ẹ̀ ò tó bẹ́ẹ̀ lù wá. ó ti di báyìí nìyà. ọmọ wá sẹ́yìn wá sẹ́yìn wá sẹ́yìn olórí burúkú. létí mi sórí ìjọ tó bá tún try yẹ ẹ tí mo tún ká ẹ mọ́ lọ́nà báyìí máa jẹ́ kó rí ìyá kó pè ní bàbá kan tí mo ń try sọ fún ẹ ni pé àgbàlagbìn ojú àgbàlagbà lọ máa gba ojú ẹ ló ń jẹ bẹ́ẹ̀. mo ti já gbogbo àwọn letters yẹn mo dẹ̀ ti file wọn sínú bíbá. Okay. But ẹ wo eléyìí sá cut someone ni. Cut someone. Ọ̀gá o akẹ́jù pè mí lẹ́jọ́. Excuse me sir. Ọ̀gá o. Ta ni akẹ́jù yẹn sá? Má wọlé máa ṣe tiẹ̀ wà á mọ̀ tó báyà ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe. Hello, the law. Ṣé wà? Yà kò sí rẹpẹtẹ. Yà mú wa. Gbogbo lè wá ń sìn. Oh, ọ́fíìsì lẹ wà. Aha, màá mú yín mọ́ bẹ́ẹ̀ sìn. Màá mú yín. Mo kàn fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín. No, kò sí much. Okay. Ẹ sìn. Mr. Sherman. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Ó ti ready for court. Àbí ó ti ready àti ó bá ready báwo ni lọ́ọ̀yà ṣe máa kọ lẹ́tà sí mi bí n ṣe dé ọ́fíìsì lọ́sàn-án ìhun tó kọ́ gbélé mi gbáyà nìyẹn n bá mo já àwọn òrè ló bá di akẹ́jù mi ni ṣé court ló ń kàn ni ìdí nìyẹn mo ṣe sáré fún yín kọ́ pé tó orí wọn là ń kọ́ sígbẹ̀dù.
I suppose ó tó ẹ̀mí lò tó ti gbó lọ́wọ́ iná. There's 1 or 2 times tó ti gbó lọ́wọ́, yes. Owó ẹ̀ ju like more than $1 million naira. Yeah, àmì ò lè fi yẹn pro. Is there more reason tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yìí? Mo rí bọ̀bọ̀ ẹ̀ ní rí ẹnìkan pé bóyá kò lẹ́nu kankan tó máa assist ẹ̀. Bóyá Ọlọ́run kan fẹ́ pé bẹ́ẹ̀ ni nǹkan tó máa fi pàdé nìyẹn, bóyá mo jẹ́ olùrànlọ́wọ́ fún un. Lóyè kí n máa fún àwọn owó tí mo fún yẹn. Pé at least tó bá pẹ́ tó nírònú tó mo rírò, ó yẹ kó wá nǹkan kó fowó yẹn ṣe kó fi sẹ́ka rẹ̀ ọ̀. Mo ti wá ka ọ̀dọ̀ mi kún source tó máa gbà láti máa fi gba owó nítorí ọmọdé yẹn. Ọjọ́ tí mo pín fún pé ọ̀gbẹ́ni mi ò jí owó náà kò sówó tí máa fún ẹ, ọjọ́ náà ni wàhálà ti dé. Wọ́n ti try gan before this letter wọ́n ti wá across my road níjọ́ kan wọ́n tàwọn gàngẹ̀ dàbà 4 or 5 in number. Yes tí wọ́n náà fẹ́ jà wọ́n fẹ́ ṣe kí ni ọkàn. In fact àwọn gan mọ̀ ẹ́ pé ọkùnrin ni àdá ọkùnrin la kọ̀ tí wọ́n bá kọjá ìwọ̀n jọ ẹ̀ ni èyí tí n bá ju pọ́ǹsì lórí but ṣé mo. Jerry kò sí any problem at all. Since o ṣe pé o sọ pé o ready for court kàá náà wà á lè fún kò sí problem àbí ẹ̀yin bẹ̀rù. Ẹrù kí ló ń jẹ́rù kò sí tó ń jẹ́rù ohun tó kàn ṣe mí ò kọjá ọ̀rọ̀ ìyàwó mi ó ti ń sìn kò sí láyé mọ́ ó ń rí gbogbo nǹkan tá máa ń ṣe táìpé lóòótọ́ lòkù máa ń wẹ̀yìn ohun tó lè sọ sílẹ̀ ni mò ń tẹ̀ lórí òun ló mọ nǹkan tó rí tó fi sẹ́ pé òun ò fẹ́ kí ọmọdé bọ́ sí ọ̀bọ̀ yìí tí n bá fi lè jẹ́ kí ọmọdé bọ́ sí ọwọ́ ẹ̀pẹ́rẹ́ á jẹ́ pé nǹkan tí ìyàwó mi sá fún tí ò fẹ́ kó ṣe ló máa padà ṣẹlẹ̀ bí láyé làsíláwà inú rẹ̀ níbẹ̀. Mr. Sherry máa wọ̀ ẹ́ problem ọlọ́run fún wa ṣe ẹ ṣàkóso kí n máa ṣe ògbà rẹ̀ mẹ́tì problem rẹ̀ ṣe lọ. All right. Okay. Arákùnrin. Yes. Ẹ sọ orúkọ yín fún ilé ẹjọ́ yìí. Orúkọ mi ni Olúṣẹ́gun Ọláwálé Mohammed. Iṣẹ́ kílẹ̀ ṣe. Businessman ni mi. Ibo lẹ̀ ń gbé. Mohammed Road, Èbúté Mẹ́ta. Ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kí lorúkọ ẹ̀. Ọlájùwọ̀n Akẹ́jù. Ẹ̀yin ni Akẹ́jù yẹn o. Èmi kọ́ ni mò ń jẹ́ Akẹ́jù. Ẹni tí ìyàwó mi bí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí fún ló ń jẹ́ Akẹ́jù. Kí ni tiyín? Objection, my lord. Irú question tí my learned colleague ń béèrè yìí wà so ridiculous. Objection sustained. Anyway, olúwa mi ṣé ẹ rí arákùnrin yìí olódodo ènìyàn ni ọ̀rọ̀ yóò pariwo ó ti sọ orúkọ rẹ̀ fún wa ó ní Olúṣẹ́gun Ọláwálé ó tún ní Muhammed lẹ́yìn ẹ wá sọ fún mi Muhammed àti Akẹ́jù wọn ò papọ̀ olúwa mi èmi ò bá wọ ilé ẹjọ́ yìí ká gbé ọmọ fún ọlọ́mọ. You may step down. All right, sir. A sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹta oṣù tó ń bọ̀. Aṣọ lọ́dún. Yes, next case. Mr. Kulus Van Dam, Mr. Jọmọgbé Van Dam Olisi. Sori o tí rí nǹkan kan sí yìí o wò ó sori lẹ́yìn tí òfin bá gba ọmọ mi lé ọwọ́ ẹ̀ fún mi tán wò ó wàhálì tí ń gbòòrò máa dẹ́rù bẹ̀ ayé ajá. Àwọn agbọ́dá ti ẹ̀mú làwọn agbọ́dá ẹja jọ́wọ́ àgbà lọ́wọ́ ẹ̀ fún wa. Ó jẹ́ olùsàfẹ́ tọ́mọ mi lọ́wọ́ wa. Olúwa kí ló ṣe é? Olúwa fẹ́ tọ́mọ mi lọ́wọ́ wa. Ọ̀sùn ìtọ́ni ṣe fẹ́ tọ́mọ mi lọ́wọ́ wa. Ọmọ náà fò. A ní o gbọ́mọ fọlọ́mọ sẹ́ gbọ́mọ fọlọ́mọ Mr. Jọmọgbé. Gbọ́mọ fọlọ́mọ àìfẹ́ kí ló ṣe é? Báwo wá fún wa kí ló ṣe bàtà wà wò gan? Mo ní o gbọ́mọ fọlọ́mọ. Gbọ́mọ fọlọ́mọ. Ọjọ́ fọ́ ni. Ẹsẹ̀ sọ mi. Àmọ́ aláṣẹ láti di tó bá ṣe Ọlọ́run yọ ẹ́ kọ́ọ̀tù làwọn ọlọ́run. Ìfọ́ ti máa fojú ẹ̀ hàn. Ebi tó gbálẹ̀ ṣe kọ́ọ̀tù. òun sọ ọjọ́ jẹ síwájú ni. Màá sọ ẹ́ di arúgbó ọ̀sán gan ni.